Kosi ọmọdé jòjò ètò ẹ̀. 63 lèmi jí wéré ìgbà tó di 64 wọ́n endorse mi wọ́n fún mi ní champion ní gbogbo lábẹ́kúta ń bí èmi ò ṣọmọ nàìjíríà o ọlọ́run ò ní jẹ́ kémi jíríyà ọmọ nàìjà lèmi torí àwọn ọ̀jíríà wọ́n ní ìsáídà kọ́wọ́n jíríyà ọ̀ọ́ káwọn ríyà ọlọ́run ò dẹ̀ ṣe tí wọ́n ń yà why àwa ọmọ nàìjíríà kí ló wá dé tá a jíríyà nítorí ẹ̀ lèmi sọ pé mi ò ń ṣọmọ nàìjíríà ọmọ bàbá dráìfà o against bàbá alágbàfọ̀ tó ń dẹ́rù bàbá aláṣọ. so nígbà yẹn forin búyàn ni. mi ń kọrin èébú ó fọ́nbù ń jọ ẹ̀ ni mo sọ. èmi ò ń ṣe kọ̀lìntì tó kọrin èébú o. ìyá aláya Wàsíù Àyìndé kò tó bẹ́ẹ̀ nílé orin òun bá wò ó ṣe pákà kò tẹ́ ẹ̀ tí ì di pákà àwa ti ń lo instrument àwa ti ń kọrin àwọn tó kọ́ mi lórin Ajíta Àdùnná ti kọ́ mi lórin pé ọmọ yìí máa dá o láti kọrin wéré o ìyẹn 64 63 lèmi ti ń jí wéré wípé kàákan kó gbá pọ́lọ́ wọlé l'Ajíta Àdùnná. ètò dé o ọ̀rọ̀ dé o àdètú dé o èdìdì dé o ọ̀rọ̀ dé o ètò dé o. Ọlátúnjí Àjàó kọ̀mándà ká ní pé Síkírù Àyìndé Barrister Barusati ó wà láyé ṣó dá bàbá yìí mọ̀. ìgbà tá a fẹ́ ṣe sàrà fẹ́gún Magají Àyìnlá Ọmọwúrà ní Kẹmuyẹ Ràmọ́nì bá ní káàsì àti dọ́dọ̀ Kọ̀líńtìn máa ṣe nírọ̀rùn. Kẹmuyẹ ló mú mi mọ Kọ̀líńtìn mo ti ń gbórin Kọ̀líńtìn ṣùgbọ́n pé màá jókòó ti bàbá Kọ̀líńtìn Kẹmuyẹ ni o ní Kẹmuyẹ bá sọ fún mi pé káàsì ṣé mo mọ olórin kan tó ń jẹ́ Àjàó kọ̀mándà mo ní tatún ló ń jẹ́ Ọlátúnjí Àjàó kọ̀mándà ó ní ẹni tí Wàsíù Àyìndé kọ́kọ́ gba máìkì lórí stéèjì ẹ̀ láti kọrin gbàrà mo ní ó ní bẹ́ẹ̀ ni Àjàó kọ̀mándà Ọlátúnjí lẹ fẹ́ wò lónìí lórí ètò yìí iṣẹ́ Fuji nígbà yẹn Surajudeen Àjàó Ọlátúnjí kọ̀mándà olórin ní. nígbà tẹ́ ti dé sí àyíká bíi láti ta tá a fi wọlé gbogbo ohun tó ṣẹlẹ̀ pátá ẹ compose ẹ̀ bí orin. ẹ ṣé mo dúpẹ́ Ọlátúnjí kọ̀mándà mo wọlé ṣẹ̀gbá ibi tó ti bí mi ilẹ̀ ìgbà lákè ìgbà tí mo wọ́de ó nítorí kọ̀mándà mi o ó ṣe mo dùn Kaslat Kẹmuyẹ ló mú ìdè ẹ̀bẹ̀ Àjàó Ọlátúnjí mo mọ̀ bẹ́ẹ̀ sí ìṣòkòrí Kaslat Kẹmuyẹ ló mú mi débi lọ́dọ̀ Kaslat mo jẹun níbẹ̀ o wọ́n bọ́ mi Túnjí kọ̀mándà mi o. kí lẹ jẹ. mo jẹ búrẹ́dì àtẹ̀wà pẹ̀lú ata tó rìn ilẹ̀ gẹ́gẹ́ pẹ̀lú ata tó rìn ilẹ̀ gbẹ̀ngbẹ̀. bí mo wá sọ pé mi ò gbọ́dọ̀ dárìn wọ́n mú mi wọlé Túnjí kọ̀mándà mi o ìkànnì mi ọmọ olókun ìgbà tí mo débẹ̀ mo rí i pé studio ẹ̀ ó rìn ilẹ̀ gbẹ̀ngbẹ̀ ikú ò ní pa ẹ̀ o Kaslat. 1979 ní 1979 Wàsíù Àyìndé ó wá gba mike kì í ṣohun náà ní agbára òde bẹ́ẹ̀ láti gba máìkì lọ́wọ́ mi ṣùgbọ́n o ẹnìkan bẹ Elegbe Barrister ní ọ̀rẹ́ mi ni wọ́n pè lọ́mọ rábí ó ní kọ́mọdé yìí kó kọrin orin kí ló fẹ́ kọ ṣó ti ń kọrin ni ó wá sọ pé ń bẹ ní ìta gàràwù olóṣè fẹ́ ṣe practice nígbà yẹn o Túnjí kọ̀mándà mi o ọmọlárábí ló mú wa mo ń ṣeré fún Sẹ́míù Kúkọ̀yí aṣíwájú gbàgùrà ó lágọ̀ọ́ká o
olóyè méjì ní Sẹ́miu Kúkọ̀yí o ṣeun lọ́jọ́ ọjọ́ yẹn òun ló ṣe kó mọ first born. àfìsí mi o lọ́jọ́ ọjọ́ yẹn mo kọrin ó wá lóun fẹ́ kọrin ọmọ rábìlì kì í jẹ́ kókó ó ní Wàsíù Àyìndé fẹ́ kọrin mo ní bó ló ti ń jẹ́ lórí mi mọ yálàyà ẹ̀rí ó wá sọ fún mi pé kò sí problem pé kì í ṣàjẹ́ kó o kọrin àwọn tó wá South America àná ti wá that was 1979 Túnjí kọ̀mọ́dà mi o ló fi fún mi lóòrin ó pa 100 naira tó ṣe 100 naira. Wàsíù pa 100 naira lórí stage ó pa 100 naira ó wá fẹ́ máa kí àsìkò ó fẹ́ ṣagídí àwọn tó wà lẹ́yìn mi ó aka ọmọ olùmẹ̀gbọ́ nísàlẹ̀ Èkó ó ní kí ló dé ló bá gbowó yẹn lọ́wọ́ Wàsíù kò fẹ́ kówó lẹ̀ mo ní kí ló dé tó fẹ́ joyè greediness àkàwọ́ sọ fún mi pé ọlọ́wọ́ ọ̀tún mi sọ fún mi pé ṣé wọn ò ní àwọn tó lùlù wọn ò ní gbowó àbáwọ̀ tó gbèrín wọn ò ní gbowó la fi fa sùúrùtù yẹn o next ó fi 59 jálẹ̀ ó romele ó ra sákárà ó ra ṣẹ̀kẹ̀rẹ̀ nínú 50 naira lọ́jọ́ yẹn. ẹ̀dùnà ìgbà tí Wàsíù pawó lágbóyàn fẹ́ gbélẹ̀. kò fẹ́ kówó lẹ̀ ó fẹ́ la owó yẹn máa pọ̀ ní o àwọn tèmi wọn kì í ṣẹgbẹ́ bàbá ẹ̀ lílé orin torí ẹni tó ń gbèrè fún mi ọmọ olùmẹ̀gbọ́n àká olùmẹ̀gbọ́n ó sọ fún mi wípé kì í fi sílẹ̀ àwọn máa pínwó yẹn sí méjì ni o wọ́n dá sí méjì ló fi ra gbogbo nǹkan tó rà sákàrà lọ́jọ́ yẹn that was 1979 lágbolé Ọ̀yá Wàsíù Àyìndé ọmọ mi ní nílé eré Pasuma ọmọ ní gbogbo wọn nílé Fuji ajá ó Kẹ́muyẹ kì í ṣẹgbẹ́ ìyálà ìyá wọn kò sí wéré mọ́ àwa ti jí wéré tún jí kọ ṣẹ́rí Wàsíù Àyìndé tẹ́ ń sọ ẹ gbọ́ bí mo ṣe wí wéré létí àwa lèmi pè wọ́n. mo bẹ̀rẹ̀ iṣẹ́ wéré that was 1963 when I was primary 9. Primary kini? Tí mo wà ní West Wales mo wà ní ọmọ ọdún mẹ́sàn-án Ajítàdùn náà ti kọ́ mi ní wéré à ń jí wéré yìí pé ká sáré jáde kó tó di aago 10 àti kó wéré wọlé nígbà tó máa fi di 1964 wọ́n fún mi ní champion gbogbo ajíwéré gbogbo Abẹ́òkúta àwọn tó jù mí lọ wà tán jẹ́ 10 years 12 years bẹ̀tí mo jù wọ́n lọ nínú orin. àwọn olè jọ ń jí wéré ń gbà yẹn lábẹ́òkúta. àwọn bíi Àjàsà Manchester àwọn bíi Ọlálékan níkìjà àwọn Omega àwọn tó senior mi wà Barrister ọmọ nothing bad Táyélolú òun senior mi nígbà yẹn. Barrister ò Síkírù Àyìndé. ní Àgóòdò. ok Barrister ọ̀tọ̀ nìyẹn àbí. Táyélolú Barrister síkà bàbá ọmọ ní gbogbo àwọn yẹn lọ́dọ̀ tèmi àti Kàbá Ẹ̀gbá àti Kàbá Èkó nílé Fuji o. tá a bá sọ pé Barrister Àyìndé òun ni Mr Fuji òun ló dá Fuji ilẹ̀ tá a mọ̀ torí Sàkálà Ìgbàdé àwọn yẹn wọ́n ti lọ ní láì sákárà wọ́n ti gbé gòjì dání. second one òun ni jọ́lẹ̀ la wà àwọn tó ní wéré nìyẹn tó senior Barrister yálàrí Barrister ò tó bẹ̀ sáwọn tá à ń sọ yìí ṣùgbọ́n àwọn náà wá ti lọ gbé gòjì dání wọ́n ti kúrò ní láì Fuji ìyẹn ni Barrister fi sọ pé òun ni Mr Fuji àwọn yálàyà babaláko ẹ̀ wà lé orin 63 lèmi jí ń jí wéré ìgbà tó di 64 wọ́n endorse mi wọ́n fún mi ní champion ní gbogbo lábẹ́òkúta ń bí nígbà tó wá di 1965 wọ́n tún fún mi ní commander nínú gbogbo ajíwéré lábẹ́òkúta. Gbádébọ̀ ṣì wà láyé ìyẹn Gbádébọ̀ second
wọ́n wá gbé mi lọ sí torí wọ́n dájà lẹ̀ wọ́n wá gbé mi lọ sí palace níbi tí èrè wà yẹn so wọ́n wá ní kí n fún wọn lórin ibẹ̀ ni mo ti kọ orin kan fún wọn bẹ̀ ń jọ náà lọ́ fi fún mi ní kọ̀mándà orin wo lẹ kọ gbogbo ajíwèrè ń jọ náà. ṣé ẹ rántí orin yẹn. Salamu aleikum onílé barikade sáàlà ẹ̀kú ọdún. ọdún ààwẹ̀ tó ṣojú ẹ̀mí wa barikade sáàlà ẹ jáde o Àjàó tẹ̀ ń béèrè ọmọ náà rèé o. wọ́n bá fún yín kọ̀mándà. wọ́n fún mi ní kọ̀mándà orin tí mo kọ lọ́jọ́ yẹn náà fi fún mi ní kọ̀mándà Ọlátúnjí. gbogbo ìgbà yẹn Àyìnlá Ọmọwúrà ńkọ́. bàbá Àyìnlá Ọmọwúrà nígbà yẹn bàbá ni wọ́n bàbá ni wọ́n senior brother ni wọ́n o torí pé wọn ò tó mi bí lọ́mọ torí wọn bàbá tèmi wọn ìṣẹ́gbẹ́ Ọmọwúrà bẹ̀tì mo dúpẹ́ fọlọ́hún Ọmọwúrà bàbá ni ó ṣe ìlànà ńlá nílé orin káwa wá ti ká tó wá di Fuji ó ṣe ìlànà ńlá fún anybody Àyìnlá ò ń ṣe nǹkan tí èèyàn máa fọwọ́ rọ́tì sí ẹlẹ́ náà gbogbo bàtà yìí ń kọrin lábẹ́kúta tẹ wà lẹ́gbàá yẹn òde ti pa ẹ̀yìn àtàyìnlá Ọmọwúrà pọ̀ rí. èmi ti wà lẹ́kọ̀ọ́ bẹ̀tì àtijọ́ pàdé rí máa lọ dọ̀bálẹ̀ fún eégún Magají bẹ̀tì ó bá gbáyé ìsìn ni ẹ̀fíìsì ni ìdọ̀bálẹ̀ ò ń ṣe wà bẹ̀tì a gbọ́dọ̀ lọ dọ̀bálẹ̀ fólórí gẹ́gẹ́ bí àwọn bàbá ṣe sọ yìí pé ká fi dọ̀bálẹ̀ fólórí. bẹ́ẹ̀ni now láti ìgbà yẹn sà ǹjẹ́ ti láǹfààní àti ṣe rẹ́kọ̀dù rárá. mo ṣe rẹ́kọ̀dù 1975. 1975. my first record. kí lẹ pè táìtù ẹ̀. táìtù ẹ̀ ni pé èsì ọ̀rọ̀. ta lẹ fi ń bá wí. ìjà kan ń lọ ń gbà yẹn wọ́n ń pè nìkan ní Isiaka Àtọ̀dá ọmọ Ìkìjà ni ọmọ Ayédùn so ó wá ń dá sọ̀rọ̀ yẹn bí ò sì tẹ́ mi lọ́rùn ibẹ̀ ni mo ti wá kọrin wípé ọmọ bàbá alágbàfọ̀ ọmọ bàbá alágbàfọ̀ kan tó lọ́hùn bá a kọ́ ọmọ bàbá alágbàfọ̀ tó ń dẹ́rù bọ̀ bàbá aláṣọ ó wá ń sọ fún mi wípé nígbà táwọn sọ̀rọ̀ yẹn o pẹ̀lú Fatayi Àdìó kọlọ́n kò foríjì Fatayi Àdìó ó wá ń sọ fún mi wípé ṣọ́wọ́n ọmọ bàbá alágbàfọ̀ mo ní mo wá jẹ́ kó yẹ wípé irọ́ ló ń pa ọmọ bàbá dráìfà o against bàbá alágbàfọ̀ tó ń dẹ́rù bá bàbá aláṣọ. mi ń kọrin èébú ó fọ́nbù ńjọ́ ẹ̀ ni mo sọ bí o ṣe Kọ́líńtì tó kọrin èébú o bẹ̀tì tí ẹ̀yọ́ bá jó ní wéré wọ́n á fún ẹ ní orin èébú torí tá a bá pàdé àwọn eléré lóru. ọmọ bàbá alágbàfọ̀ tó fi ọmọ dẹ́bà tó fi tó mọ́tò sí rìkáàsì o tó fi mọ́tò sí rìfáàsì o tó ní kàn bá àwọn tì í síwájú kí ló yẹ ká lù fún yẹn. nàṣù ẹgbẹ́ nàpákó. ìyẹn ni first record èwo wà ní second record yín. second record mi ni mo ti ṣe. Àjàó Gbérédé. ẹ̀yin sùn sì máa jà ẹ̀yin sùn sì máa jà àyàn jẹ́ òun bẹ́ẹ̀ nítòsí o wọ́n dára lójú ṣóyè wọ́n dára lójú wọ́n dùn bá ní wọ́n tún dùn bá délé o Sùláìmọ́nà kò múra Sùláìmọ́nà kò múra àwọn ṣùbí ṣùṣì ń bẹ lágbo wa ẹjọ́ ẹyọ àgbà Àjàó Gbérédé o mo tún Gbérédé o Afro Fuji system ni àwọn lọ́gbẹ̀wò ọmọ dúdú Àjàó Gbérédé iná kú ọ̀nà iná kejì Àjàó Gbérédé kẹ́dùkọ́dì bọ̀bọ̀ ọdún mọ́ Àjàó Gbérédé mẹ́sẹ̀rẹ̀ ń di etí yé jìdí ẹ̀ Àjàó Gbérédé
mẹ́sẹ̀rẹ̀ ń dé ti yá dìdì ẹ̀ Àjàó ìyẹn ló fi sọ fún mi pé jíjí tí mo jí mo bá ẹ̀rìn nínú igbó ìjíǹjí mo jí mọ́ ọba ẹ̀gbọ́n ìfà ìgbà ẹ̀fọ̀n lábàtà o àbá tálágẹ̀ mọ́dá o olórúṣẹ́ ń gbà ẹ̀jẹ̀ ìṣe kẹ̀ṣẹ́ tẹ̀mí o mo bẹ̀ wọ́n àwọn tó jù mí lọ gẹ́gẹ́ bí Àyìndé Bàrísà olóògbé jẹ́ ìṣe tẹ̀mí àbá tálágẹ̀ mọ́dá o lórúṣẹ́ ń gbà jẹ́ ìṣe tèmi ewé tajà lọ́tún o ṣé bọ́ tún ló ń gbé ẹ̀jẹ̀ ìṣe tèmi ṣe rí ìdáàbò sí já o ìyẹn wà fò sí jẹ́ ìṣe tèmi jẹ́ ìṣe tèmi o jẹ́ ìṣe tèmi o jẹ́ ìṣe tèmi láyé ẹ̀jẹ̀ ìṣe tèmi. àtàrọ̀ tẹ́sí kọrin yẹn wá kéwú náà kẹ́ fi kọrin. Bismillahirrahmanirrahim kaslat ikú kan ò nípa ẹ nǹkan tí mo fẹ́ sọ àdúrà tí mo fẹ́ ṣe lórí kùrìsíù ni ìṣọ́ Ọlọ́run a máa ṣọ́ gbogbo wa láyé bísímìláì mo fi Àjàó Adé Bismillahirrahmanirrahim Allahu la ilaha Allahu kùrìsíù mo ṣe bá lọ́wọ́ kùrìsíù ìṣọ́rí Allahu la ilaha illa huwa hayyul qayyum la ta'uzuhu ìsìnàtù wala nawmu lahu wala nawmu la fi samawati wa ma fil ardi mọ́sálásí àsìfáhù samawati wa ma fil ardi wa ma fil ardi mọ́ yára ṣàfihù ìṣọ́rí ni mo wá fún gbogbo wa láyé. Àjàó commander bàbá rẹ́kọ̀dù mélòó ni gbogbo rẹ́kọ̀dù tẹ́ wá ṣe. mi ò ṣe ju mẹ́ta lọ tún jí commander wo àkọ́kọ́ ìyẹn gangan ni èsì ọ̀rọ̀. ìkejì 1975. ìkẹta ńkọ́. ìkẹta ni mo fi sọ pé Àjàó gbèrèdè tó sọ pé mo fèrè gé kọ̀ máa ń dá lọ. sọ́nlẹ̀ sá lọ ni. wọ́n sọ pé mo fèrè gé ibẹ̀ tí mo wá sọ fún gbogbo Àjàó gbèrèdè o mo tún gbèrèdè o Afro Fuji system ni ẹ̀hún lábẹ́wò ọmọ Odùduwà Àjàó gbèrèdè ìnákú àná iná gbèjìá Àjàó gbèrèdè kẹdùkọ́dì bọ̀bọ̀ ọdún ma Àjàó gbèrèdè mẹsẹ̀rẹ̀ ń dé tí yẹ dìdì ẹ Àjàó gbèrèdè ohun mẹ́rin ni mo lò níbẹ̀. ní 1979 Wàsíù Àyìndé ọ̀rẹ́ mi kan wà Elegbe barista ni à ń pè ní ọmọ rábí ọmọ ọ̀tá gàràwú ni Wàsíù náà ọmọ ọ̀tá gàràwú ń bẹ̀ ni despite ipò jẹ́jẹ̀bù so ó wá mú wá mo wá ń wò pé torí àwọn tó ń ṣe patí Sẹ̀mí Òkúkọ̀yí ọmọ àgọ́ ọ̀ká ni òun ni aṣíwájú àgọ́ ọ̀ká ó tún ṣojú èmi náà ní kàńbẹ̀. Wàsíù bá wa ọmọrábí ní kọ̀mándà jẹ́ kí ọmọdé yìí kọrin mu ni olórin dà olóṣè fẹ́ bẹ̀rẹ̀ practice ni that was 1979 so gbà tó dẹ̀ sọ fún mi kí ló wá fẹ́ ṣẹlẹ̀ ó lóun fẹ́ kó kọrin òun pẹ̀lú pẹ̀rí onílù ẹ̀ pẹ̀rí wọníkà pẹ̀lú ṣàpárá táṣẹ́rẹ́ báyìí ló lò ó dẹ̀ lu sákárà bẹ́ẹ̀ ti Wàsíù Àyìndé ohun ẹ̀ ò tiẹ̀ dá rárá lóhun ẹ̀ rí njọ́ náà mo mọ nǹkan tí mi ń sọ o ìgbà tó yá ó wá nígbà tó wá play tán ó pa 100 naira 100 naija tó ń ṣòwò naija bẹ́ẹ̀mi ṣe máa ń pè é mi ò ṣọmọ Nàìjíríà o Ọlọ́run ò ní jẹ́ kémi jíríyà ọmọ Nàìjà lèmi torí àwọn Algeria wọ́n ní ìsáídà kọ́wọ́n jíríyà ọ̀ káwọn rí yà Ọlọ́run ò dẹ̀ ṣe tí wọ́n ń yà why àwa ọmọ Nàìjíríà kí ló wá dé tá a jíríyà nítorí ẹ̀ lèmi sọ pé mi ò ń ṣọmọ Nàìjíríà
Wàsíù wa kọrin níjọ́ náà ó gba 100 naija níjọ́ yẹn ó wá fẹ́ máa kówó lọ olùmẹ̀gbọ́n ọlọ́wọ́ ọ̀tún mi sẹ́ẹ̀tì barista ni bẹ̀tì òun lélẹ́gbẹ̀ẹ́ mi ọmọ olùmẹ̀gbọ́n àjáyé ọmọ sàlẹ̀kọ náà wọ́n tó pọ̀ àti Ìbàdàn tó ń bá mi ṣeré ló wá ní ọ̀gá mi ṣó fẹ́ máa kówó lọ ni ẹ mọ nǹkan tẹ́ máa ṣe fún mo ṣe mu wá nìyẹn ó wá kúnlẹ̀ fún mi mo ṣàdúrà fún mo ní ṣé tí wọ́n bá ń ṣeré ìyẹn wọ Wàsíù Àyìndé lọ́kọ́ ló porúkọ ẹ̀ tí wọ́n bá ń ṣeré ò ní sanwó fáwọn boys àwọn yẹn bá wá ní owó instrument instrumental ni commander ṣe ló ń san owó dàfólìn nǹkan tó máa ṣẹlẹ̀ ni wípé wọ́n wá dáwọ́ yẹn sí méjì 50 naira tó ń fún un nínú 100 naira ó ra sákàrà orúmọlẹ̀ ń jọ́ kejì ó dẹ̀ lọ pẹ̀lú ṣẹ̀kẹ̀rẹ̀ ó wá bá mi lọ́fíìsì mi ní Aṣọ̀gbọ́n street níwájú ga Orísun nísàlẹ̀ Èkó òun ò tiẹ̀ tí ì kọrin rárá táwa ti ń lo mọ́tò tá ti ń ṣe rẹ́kọ̀dù ìyáláyà ò tó bẹ́ẹ̀ mímọ tèkó lèmi o torí màá sọ̀rọ̀ straight ìyáláyà ò tó bẹ́ẹ̀ ọmọ mi ni Wàsíù Àyìndé Ọlọ́run ló mọ ẹni tó morin kọ jù ṣùgbọ́n bàbá ẹ̀ làwa jẹ́ olórin bí àwọn Ẹ́sàkà bí àwọn Yusuf bí àwọn bàbá lábẹ́kúta bí àwọn Akíbámi wọ́n pọ̀ rẹpẹtẹ a lè máa dárúkọ lọ́tán orin wo ni Wàsíù ń kọ kò lórin kankan níwájú irú àwa Wàsíù barista ọ̀gá mi ó sọ fún wa wípé kò sẹ́ni tó mórin wá sáyé o kò sẹ́ni tó mórin wá sáyé nígbà ayé àwọn ànábì òjíṣẹ́ ni wọ́n ti ń kọrin ẹ̀yìn àná bíi màdí tiwọn ìgbà ayé fàṣàbí kẹlùmù ibi ni wọ́n ti ń kọrin ẹ̀yìn àná bíi màní tiwọn ẹ̀bùn Ọlọ́run lókè ìtàlá adélé ayé làbà àwa wò kọ orin àwọn Ẹ́sàkà wọ́n kọrin jù bẹ́ẹ̀ lọ Yusuf tó wá kọrin ó sọ wípé ibi tá a bá gbé fọwọ́ tì sí yé ọmọlẹ́yìn àmọ́bẹ̀ o níbi tá a bá gbé fọwọ́ tì sí ẹ máa kọ́ ṣe òun ló ń lọ lẹ́sìn. iṣẹ́ orin gbà yẹn àti sìn kí lẹ rí sí. ṣe rí iṣẹ́ orin káyé tó dáyé lórin ti ń jórin lójú ti ń jójú wọ́n padà wá fún mi ní king of fuji èmi ò jọba orin bẹ́ẹ̀ king of fuji ni. ìyàtọ̀ wo ló wà láàrin odù àtorin. ṣe rí orin ọ̀rọ̀ ló bí orin Ọlọ́run ni ọba ọ̀rọ̀ tó dẹ̀ ń fọ̀rọ̀ sí èèyàn lẹ́nu. odù ńkọ́. odù ó ti wá sí tìbílẹ̀ ṣe mọ̀ pé àwọn bàbá wa náà ń podù wọ́n mọ bó ṣe máa dà fà á bó ṣe máa da fá tó máa da gbogbo ẹ̀. odù lẹ́yìn fi ń kọrin tí lọ́yìn fún ní king of odù. náà fi fún mi ní torí Lépẹ́dé that was 1972 tí Lépẹ́dé jọba náà fi fún mi ní king of odù torí orin tá a kọ́njọ́ náà àwọn kọ̀ǹpósà mi tó fún mi lórin wọ́n ní mímí rè do mímí rè mí dòdò mídò mí rè mímí rè mí dòdò mímí dò mí dò mímí rè mí dò ìtumọ̀ ẹ̀ ni pé ọba wa kábíyèsí kó pẹ́ láyé ọba àlè pẹ́dé gbọ́dọ̀ bá kún kó má máa wọ́dọ̀ bígbà bá já kó má máa fi gọpẹ̀ àti tẹ̀ tán kó tún ra tẹ amọ̀dé má já o ẹ ṣeun ṣìftóyè kó ka àdúpẹ́ madam Bísí lọ́lá òjì èzèrè ẹ̀kú àrò ti wá àwòyí kóbi nílẹ̀ o ifá tí ń sọ̀rọ̀ o Lépẹ́dé ni wọ́n yàn gẹ́gẹ́ bí ọba alákìnnàjọ́ ẹ̀ lọ fún mi ní king of food. Àwọn senior wà àwọn ọ̀pọ̀lọpọ̀ ti kú. Kollington ó senior mi 3 years ni Kollington fi jù mí lọ. Barrister senior Kollington 3 years. Mo gbà fún Kollington torí is an elder ó jù mí lọ. Wàsí Sàláwà ó wà ní 8 years
mo lọ play ní kẹ́nẹ́ mi mọ̀ yálàyẹ rí ó wá kúnlẹ̀ mo dẹ̀ ṣàdúrà fún nítorí nǹkan tí mo ṣe ṣàdúrà fún ni pé 9 years lèmi wà tí mo fi ń kọrin mo wá wò pé eléyìí tí ó kéré sí mi ẹni tó jẹ́ kí n mọ Ṣẹ̀fíù Àlàó rí òun ni ọ̀rẹ́ mi tó wà lágége kọ́lọ́hún foríjì Àtílà pé báyìí pé ọmọ àwọn bàbá ẹ̀ ní mọ́ṣáláṣí Alájà ọmọ Ọlọ́run ṣògo lèmi Ọlọ́run ṣògo kò kọ́mọ lẹ́yìn tó ń bẹ ní Mushin torí bọ́ksà ni gbogbo Ọlọ́run ṣe wọ́n á nà anybody pa one blow 7 die bàbá Paso àjọ wà ọ̀fẹ́ ní bàbá ẹ̀ Ifẹ̀ ní bàbá ọba Pasuma pàdé mi ni ó jù mí lọ is my senior brother Ẹ̀dẹ̀ Ọ̀tọ́fitọ́lá àjọ ń ṣe politics èmi wà ní committee of friends òun jẹ́ èmi jẹ́ ward B2 chairman Ṣàṣolúmọ pẹ̀lú bàbá pẹ̀lú ìyá Paso olópìírà ni a máa ń pè àwọn ní tíátà ń gbà yẹn ṣe rí ìyá Paso pẹ̀lú ìyá Mèrò ọ̀rẹ́ ni wọ́n ìyá bàbá Paso ti níyàwó as a marriage man so ìyá Paso jáwá ni mo mọ nǹkan tí mi sọ òun dé láti Germany ló fi kọlu ìyá Paso ló fi lóyún Pasuma nìyẹn Ọlọ́run ṣògo ni Alájà kọ́lọ́run foríjì kúrú brájò Àdìjá pàdí mi ni sísítà mi ni àwọn tó kọ́ mi lórin Ajítàádùn náà ti kọ́ mi lórin pé ọmọ yìí máa dá o láti kọrin wéré o ìyẹn 64 63 lèmi ti ń jí wéré wípé kàákan kó gbá pọ́lú wọlé l'Ajítàádùn Mọ́kọ́lá ni mo kọ́kọ́ ti bẹ̀rẹ̀ àwọn tí Ajítàádùn wá ti ọmọdé yìí ó máa gùdù nínú wéré wọ́n ṣe fà mí sí wéré mo ṣe dún ní wéré nìyẹn Sunny Adé ló mú mi lọ ṣe rẹ́kọ̀dù Sunny nice òbí bàbá mi ni o brọ́dà mi ni Abẹ́òkúta ni kò ṣe kúre fún mi ẹ̀ẹ̀mẹ́sàn-án lòbí ní kí n wá sí Ìkẹjà ẹ̀ẹ̀mẹ́sàn-án èmi máa lọ straight ni. orí kan wọ́n ṣe is coming ìjọ tí mo wá débẹ̀ last ni Shina Peter sọ pé kọ̀mọ́dà nígbà tẹ́ ti lọ ṣe ifá tán ifá ọmọ fábíyì ní ìlà. ṣe wọ̀ pé Shina ràn yàn ṣe mi ì ṣẹgbẹ́ Shina 2 years mo fi jù yá ẹ̀ lọ. so Shina Peter wá sọ wípé máa wo àmà ìjọ kan ó ní nígbà tó di ẹlẹ́ẹ̀kẹsàn-án yẹn ó ní kí n bá wọn ní Ogun State Hotel èmi dẹ̀ ní play lẹ́kọ̀ọ́ nísàlẹ̀ Èkó eré ọ̀sán àwa rọ́ọ̀ṣì wà kò sí nǹkan kan tó ṣe àwọn Alhaji Mutiu Ìfẹ́ Awóṣèkà ìyẹn àwọn máníjà ẹ̀ àti kíní àwọn náà ṣe nǹkan táwọn bọ́ìsì mi mú èmi náà dẹ̀ lówó mi lápò mo ní bọ́ọ̀sì tí mi ń lò 18 passenger dàsún mi ara mọ́tò yẹn ní 5,250 ní 77 Sunny Adé bàbá mi ni òun ló help mi òun ló jẹ́ kí n wọ studio ní 1975. Sunny lèmi láìkì jù mo fi èmi ìkọ́ olókun ọ̀la mi Sunny lèmi láìkì jù òbí ò ṣe kankan fẹ́mi bí mo yẹ ṣe downgrade. Rolling dollar bàbá. wọ́n bá sọ pé má lọ èmi ò lè ṣe kémi má máa ṣe. iṣẹ́ ajé wa làwa mi ṣe iṣẹ́ rí wa làwa ń ṣe tó bá sọ pé má ṣe èmi ò lè sọ kémi má máa ṣe iṣẹ́ ajé wa làwa mi ṣe. orin Sunny pọ̀. ẹ sọ bí ìkómiyàn mẹ́wàá kan àtàdúgbò tẹ́ ti ṣe lábẹ́òkúta tó dáhùn ọmọ Abẹ́òkúta tó ń wò wá. tábà tẹ ń sọ̀rọ̀ Abẹ́òkúta Ifá Abẹ́òkúta lẹ̀ Èkó ni. Èkó lẹ ti ṣe kó mọ jù. Èkó ni mo ti ṣe. ẹ sàwọn àdúgbò tẹ́ ti ṣe kó mọ lẹ́kọ̀ọ́. mo ṣe kó mọ ní ìsàlẹ̀ Èkó mo ṣe kó mọ fún Akeem ọmọ Olùwà. tálẹ̀ tún ṣe kó mọ fún. mo ṣe kó mọ fún Olùmẹ̀gbọ́n. Olùmẹ̀gbọ́n Àjàyè. ẹ ṣe kó mọ fún wọn.
olùmọ̀ ẹ̀gbọ́n àjàyè àwọn náà ni májòwú nísàlẹ̀ èkó ẹ ṣe kó mọ fáwọn náà. dáadáa láìmọye mo ṣe kó fún òye kan ọba òye kan. mo ṣe kọ́ mu fún àjọṣe alágbára mi ní orin nọ́mbà 5 alágbára mi ìjọ ẹgbẹ́ bá ti jù wọ́n báyìí wọ́n á balẹ̀ ni wọ́n tó bẹ́ẹ̀ òun ni. à ń wo lọ́njù tó ń balẹ̀. ẹ tó bá ti fún lẹ́sẹ̀ á balẹ̀ ni alágbára mi ni. ok bí ẹn tẹ́ fi ṣe. òun ló wá jẹ ọ̀pẹ́lúwà of Lagos tó nìdó. ẹ sọ nọ́mbà yín. 070 53 21 93 20 lórúkọ yẹn. àwọn kan wò wá láti Dublin báyìí ẹ kàn fẹ́ kí àwọn Dublin fẹ́rẹ́fẹ́ kí wọn àwọn ti Dublin. gbogbo ẹ̀yin ti Dublin gbogbo yín lẹ máa kiri ọjà wá sílé ikú ò ní pa yín lọ́la mú ọmọdé. ẹ dé Canada ẹ dé Canada. ẹ bá mi kí Canada èmi gan mo lọ́mọ ní Paris last month mi ò ń bẹ ní Paris mo tún lọ́mọ ọmọ níbẹ̀ gbogbo wọn kó lu àbá mi fi ṣọṣọ wọn. wọ́n sọ pé wọ́n ń ṣe wedding sí ẹ fẹ́ play fún wọn ó yẹ play wedding. hello ṣe é gbọ́ bí mo ṣe wí ọmọ ní wedding gbogbo yìí lèmi ń kí ẹ̀yin ìyàwó kò ní mẹ́ni mo lẹ́yìn ìyàwó kankan kò ní mẹ́ni. àti kò wedding wọ́n ń ṣèṣílé. ok àtúbẹ̀ ní oníṣílé wá ń ṣe tiẹ̀ àtúbáwọn débẹ̀ wà jáwó oníta lè nà ní gbàǹjo ó máa ní ta lè nà ní gbàǹjo. a ti débi kó mọ báyìí. ní kò mọ ó máa wọlé mọ́ra bá ó ní kò mọ nítorí wípé ẹ gbọ́ bí mo ṣe ń wí gbogbo ẹni tó bá ti ń ṣe nǹkan ọkọ mọ ọ̀rọ̀ ayọ̀ ni ọmọ yìí ò ní ṣánkú mo lọ́mọ yìí ò ní ṣánkú. matric ńkọ́ matric ò gbọ́ bí mo ṣe ń wí tún jí kọ́mọ́dà mi ó tí n bá ti ń pè é èdè Àjàó èmi nìkan ọmọ olókun ọlá mi ò wá kéku ya kọ mádàwọn Àjàó. matric ló ń ṣe o. matric ló ń ṣe lọ́wọ́ kí ni túmọ̀ matric yẹn. matric yẹn gan ní matric. anybody ń ṣe fàájì. matric. what is meaning of that matric kò yé mi tún jí kọ̀mọ́dà àwọn Àjàó èwo ló ń jẹ́ ma. pé àwọn ọmọ ti fẹ́ wọlé ẹ̀kọ́ gíga wọ́n wá ń ṣàjọyọ̀. pé wọ́n wá ń ṣàjọyọ̀. matric ni. gbogbo matric ẹ ṣeun ẹ ṣeun ẹ̀yin ọmọdé ikú kan ò ní pa yín. ó yá ní àkótán ẹ̀ ká tó lọ sóko àgbà wọ́n ṣe báṣìf. wọ́n ṣe. báṣìf. èwo ló ń jẹ́ báṣìf kò yé mi tún yí kọ́ máa ẹ jẹ́ kẹ́ ẹ láyé mi. báṣìf ìgbéyàwó kọ̀la. ìyẹn náà sọ pé. báṣìf if àbí ìyẹn náà pé ní if ẹ wá lọ máa wàyọ káká wọn á lọ máa wàyọ gírígírí against wàyọ káká tó fi jọ rèé wàyọ gírígírí. wàyọ gírígírí tó bá jẹ́ together lásán kọ́. òun náà ni wàyọ gírígírí. all together party. all together party ìyẹn ò lè rárá bachelor influencer tó jí kọ̀mádà mi o èmi náà kọ́ ó ìta fi ń kàdí ẹ̀ gbogbo wa àgbẹ̀yìn arúgbó wa o òkú àgbà. ikú òde bọ́mọ. ọmọ lòun lájà lọ́rùn ọmọ ṣàgídí agídí lásán bá ń sáà bíkú bá dé àbájá lọ́rùn ikú àpọ̀mọ́ gbogbo wa pátá ládàgbàdà kú. Àjàó commander part 1. gbogbo wa pátá ládàgbàdà kú. watch out for part 2. Àjàó commander. gbogbo wa ládàgbàdà kú. ẹni tí wọ́n a máa sanwó instrumental. instrument àtàwọn instrumental. àti instrumentalist.
125 ni mo ń san nígbà yẹn. Àjàó Central Bank manager ló ra irinṣẹ́ fún mi pẹ̀lú mọ́tò. Ọlọ́run kò forí jì Bàrúwá. Every week ni máa ń san 125 náà against ọ̀sẹ̀ mẹ́rin ni mo fi ń san owó èèyàn small metal instrument Àjàó. Síbẹ̀síbẹ̀ wọ́n gba irinṣẹ́. Wọ́n tún gba mọ́tò Àjàó. Ta ló gba mọ́tò yín? Bàrúwá ló gba mọ́tò ọkọ ló ń foríjì Bàrúwá. Ṣé jẹ́ Bàrúwá lówó ni? Àwọn èèyàn ní wọ́n ń bínú orí. wọ́n lọ dì fún wọn Sákìtàn kérú rẹ̀ máa jẹ́ bọ́lọ́hún bá fọ ọ̀nà mọ́ Adébẹ̀ àtúnyẹ. wọ́n ní dúníyàn Àṣòro ká má gbọ́dọ̀ wí ká má gbọ́dọ̀ sọ ẹni àdánwò bá di December ó lè di January. tó bá wà di January tí ó dìde ó lè di February. tó bá wà di February tí ó dìde. Kóbọ̀ ohun ẹ jẹ́ kí n fún yín lódù kan. Ó yẹ fún wa lódù yẹn ká máa fi lọ. Ohun tí mo fẹ́ kọ àmúrelé tó jí kọ̀mádà àmì èmi náà kọ́ èmi nìkan olókun wọn láwọn ọmọ akéèkúyà oníkú àríwó èmi ló níkú àgbọ́jù gbáànù Àjàó lẹ̀ ń gbọ́ yẹn. Olúwa àwọn olólùfẹ́ Kàsí máa gbọ́ ní London wọ́n gbọ́ tó jí kọ̀ máa jó síbi tó ń wẹ̀ Kàsíládé máa jó síbi tó ń wẹ̀. Ìgbà tó yáwó lọ́wọ́ bàbá nìkan òòyà dọ́là òòyà pound sterling òòyà euro lọ́wọ́ anybody wọn. Kàsíládé máa jó síbi tó orí owó lórí ẹ kò fẹ̀sọ̀ wájàre. orí adé lórí ẹ fẹ̀sọ̀ májàre. oṣooṣowó owó èèmọ̀ àjẹlóṣòwò wà gborí pẹ́tẹ́sì ṣe yàrá Kàsíládé wà gborí pẹ́tẹ́sì ṣe yàrá. wọ́n ní kíkiri ọmọ kánà àìdẹ́dẹ́ gbéyàwó ṣe díẹ̀ lọ́rọ̀ mi ọmọ adíjọ́ ṣe bí ọba. wọ́n ní yùgbà láyé yùgbà wọ́n ní yòdò la Kàsíládé wọ́n ní yòdò láyé yùgbà láyé wà odò àádùn bí oyin ká máa yan kú. fóònù nọ́mbà mi 070 ògbọ́ 53 ìṣòtíngbọ́ 21 93 20 lórúkọ ìyá ẹ gógó. Ta ló wá kọ yín iṣẹ́ orin gangan sà? ẹni tó fi kọ́ mi ní iṣẹ́ orin òbé ni. Sá? ẹni tó kọ́ mi ní iṣẹ́ orin òbé ni. Ṣóbe ń kọrú ìtẹ́ nǹkan yìí? òbé tí mo ń sọ ọ̀gá mi. Mo fẹ́ tọ̀. Ẹ sọ sínú máìkì. 25, 26, 27, 28. Ṣé ká jó sí? 21, 22, 23, 24, 25, 26, 27, 28. Tó bá tún rò títí o tún lè mú lórí. Simple tí kún wọn tó sà, wọ́n gba àwọn tó wọn tó sà. 3. Ó tún ní 6. Tíwọ náà bá fẹ́ support ká tún fún àwọn ọmọ ní bag a sì lè ṣe bẹ́ẹ̀ on the 18 lọ́ máa wọlé a dẹ̀ máa ṣe dìgbà tán máa wọlé ni. Tá a bá fẹ́ sún síwájú àtún ní 41 42 43 44 45 46 47 48 49 50. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa lá Aula bitter tea tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán ìṣòro ara
ríro ńkọ́ egbògi láhàólà bitter tea ní kẹ́ gbẹlura o gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi láhàólà bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú 0803 319 4355 tàbí 0802 626 5000. egbògi láhàólà bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.